ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wò wá live and direct ní o Ayọ̀mídé lọ́sìn olówó àlápá abẹ yẹn ọlọ́ọ̀lì amzad lórúkọ tèmi di tọ́sẹ̀gà eléyìí tó gallant gan ó máa dùn gbọ́ngbá kẹ́sì lọ́sàn-án tèmi pápá àgbẹ̀ ẹ̀jẹ̀ agbára kàṣídà ká gbanú àjọ CAF wọlé àjọ CAF ti kéde o dípò agbábọ́ọ̀lù 23 eléyìí tí àwọn orílẹ̀-èdè tó bá láǹfààní àti yanyọ sínú ìdíje ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON African Cup of Nations eléyìí tó máa wáyé ní orílẹ̀-èdè Cameroon tó bá ti di ọjọ́ 9 oṣù kínní títí di ọjọ́ 6 oṣù kejì ìyẹn ní ọdún 2022 eléyìí tí orílẹ̀-èdè Cameroon tí ó láǹfààní láti gbàlejò àjọ CAF wọ́n ti wá pe amọ̀gbẹ́tọ̀ nípò agbábọ́ọ̀lù 23 23-man squad eléyìí tó yẹ kí orílẹ̀-èdè kọ̀ọ̀kan kó ránṣẹ́ wọ́n ti fi àfikún 5 tí ó fi jẹ́ pé agbábọ́ọ̀lù 28 28 players òun náà lórílẹ̀-èdè kọ̀ọ̀kan kó ránṣẹ́ o látàrí ti COVID-19 náà ni o pé àyíbá àmọ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ kí n tààrò kọ́mọ́bà wàá bá ń tà ń rò jẹ́ ẹ jẹ́ kí àwọn agbábọ́ọ̀lù ọ̀pọ̀ níye o so therefore bá a bá rí lára àwọn tó jẹ́ pé bóyá nǹkankan ó padà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti COVID-19 a jẹ́ pé ẹ̀wọ̀n ó lè mú lára àwọn eléyìí tó bá ṣẹ́kù yẹn gẹ́gẹ́ bí àjọ CAF ní ẹ ṣe ń jẹ́ kó di mímọ̀ nìyẹn o lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo orílẹ̀-èdè tó bá ti láǹfààní àti yanyan a jẹ́ wípé agbábọ́ọ̀lù 28 28-man squad òun náà wọ́n mọ̀ kó ránṣẹ́. bàbá sọ nípa ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ African Cup of Nations ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n rú ẹ̀ta ti turn exhibition tí orílẹ̀-èdè Cameroon tí ọmọ gbàlejò ó yá gbàgbàgbà láti bẹ̀ yẹn. ààrẹ àjọ NFF Amaju Melvin Pinnick ó mà ti jẹ́ òdì bímọ o ó ní ọdẹ nìgàlò ó ṣeé ṣe kó padà gborí wọlé nù kan ti Super Eagles o ìròyìn tó jáde ìyẹn láàárọ̀ tèmi wípé níbi ọ̀rọ̀ dé dúró yìí ó dàbí ẹni pé àwọn ń bá ọdẹ nìgàlò wọ́n ń bá a sọ̀rọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ lórí bí ó ṣe padà bẹ́ẹ̀ bá gbàgbé olùkọ́ni Jẹnẹtúrọ̀ náà ti sọ̀rọ̀ yìí nígbà kan rí pé ọdẹ nìgàlò ìrírí sì pọ̀ lára rẹ̀ tí ó ti ìyá kó gbé kúrò nínú ọkọ̀ Super Eagles o pé bá bá lè padà wá láti wá lo àwọn àsìkò díẹ̀ sí i kó tó di pé yóò fi ẹ̀yìn tì nínú ọkọ̀ àgbọ̀jẹ̀ tí ó lédè wa Nàìjíríà ẹ̀mọ́gbà gbé lẹ́yìn ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó kọjá ní ọdún nìgàlò kéde ìfẹ̀yìntì rẹ̀ nínú ikọ̀ ti Super Eagles o ṣùgbọ́n lẹ́yìn tí ó máa wáyé tó bá ti ń de lọ́túnla ìyẹn ní semi-final tí ó máa wáyé èní gangan ní kan 3 ọmọ ọmọ tí wọ́n máa kojú o ẹ mọ̀ pé 3 wọ́n ti fi àmì 7 wọ́n ti fi yan yọ sí ìpele semi-final níbi tí wọ́n ti máa kojú ojúgbà àwọn míì àwọn àti Niger Tornadoes ní ẹjọ́ yan yọ ní ìsọ̀rí ibi tí wọ́n wà o ṣùgbọ́n lẹ́nìí ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì àwọn máa parí ìfigagbága tiwọn ibẹ̀ wọ́n ti wá máa mẹ́ tí wọ́n pàdé bóyá ikọ̀ MFM ní o àbí ikọ̀ míì ju gbogbo ẹ̀ lọ ọjọ́ Thursday ní semi-final ìpele tó kẹ́kùn sí àṣekágbá yóò láǹfààní láti máa wáyé pàápàá ẹ̀jẹ̀ á wo àwọn ìfigagbága tí yóò láǹfààní láti wáyé lẹ́nìí bákan náà ká wo àwọn ìfigagbága eléyìí tó wáyé lánàá Síkírù Àyìndé ojú ètèrè ẹ̀ṣẹ̀ gbogbo ẹ ti wà lọ́wọ́ ẹ̀ torí Abdulkadir Adérọ̀gbà ó ti lọ ọ jáde ń tiẹ̀ o bó o ní ṣe gbogbo ẹ ti wà lọ́wọ́ ẹ̀ àbí bó o ní ọ wà lọ́wọ́ yín ẹ jẹ́ àmọ́ àwọn àfigagbága tó lọ lánàá èsì ẹ̀dẹ́n àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ìtumọ̀ àwọn láǹfààní láti wáyé lẹ́nu. nínú ìdíje La Liga lánàá Celta de Vigo ń lọ pa Getafe mọ́lé pẹ̀lú àmì ayò 3-0 tó bá ti ń di aago 6 ẹsẹ̀ òun àti Southampton nígbà tí QPR òun máa gbàlejò Sunderland aago 8 ó kù ìṣẹ́jú 15 òun làwọn figagbága wọn yẹn. ìyẹn ti EFL Cup aago 8 ó kù ìṣẹ́jú 7:45 lásàálẹ̀ ni tó a jẹ́ pé kò sí wàhálà ẹ tẹ̀wájú. ẹja lójú ọjà ká padà dé bá a bá ti lè tójú ọjà dé báyìí ká máa gbádùn kàsídà lọ sókè òkun ẹ kú kalẹ̀. My people, better don land. Make una
una come see ogbonge cable wey dem manufacture for we obodo Nigeria. Na Pure-Chem cables. Pure-Chem cables na correct electrical cable wey dey reliable, dependable, and the people wey dem make am call dey safety conscious. Pure-Chem cables get original copper and aluminium cable for different sizes dem wey you fit use for electrical wiring level for anywhere. Whether na your house, abi na your office, the price nko e no dey tear pocket at all. Nationwide distribution don start. For more information, call 0808 030 3257. 0808 030 3257. Pure-Chem Cable and Wire Limited. They have fridge compound, 4 tickets, 122/132. Also the Apapa Expressway, Iyano Solo Bus Stop, Lagos. Pure-Chem Cables, Nigerian Electrical Contractors endorser, SON approver. Pure-Chem Cables, na Yubico. ọdọọdún ló máa ń wáyé covid-19 ní ìjọ wáyé lọ́dún tó kọjá ó ti wá padà dé àrò ọ̀tún ló bá dé lọ́tẹ̀ yìí o Lagelu FM Inter-Secondary School relay race ẹ kí i káàbọ̀. ẹ̀yin ọ̀dọ́ la ń gba nílé ẹ̀kọ́ girama ẹ wá kárẹ̀ ẹ̀bùn yín lọ́wọ́ láti kópa nínú ìdíje eré gbagi torí ọ̀dàn ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí Lagelu FM ṣàgbékalẹ̀ rẹ̀ ìdíje eré orí ọ̀dàn gbagi fún àwọn akẹ́kọ̀ọ́ lọ́kùnrin àti lóbìnrin ní ilé ẹ̀kọ́ girama tìjọba àti taládàáni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ 4x100 meters 4x200 meters 4x400 meters mixed and medley races ní ìpele ní ìdíje tó wà nílẹ̀ ọjọ́ orí akẹ́kọ̀ọ́ tí ó kópa kò gbọ́dọ̀ ju ọdún 14 14 years lọ o ilé ẹ̀kọ́ girama yòówù tìjọba àti taládàáni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó nífẹ̀ẹ́ sí ìdíje eré orí ọ̀dàn yìí ẹ wá gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ ní Lagelu FM 96.7 ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn tàbí ká ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0805 699 8703. Lagelu FM Inter-Secondary School relay race iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àtẹ̀rẹ́ ìdárayá pẹ̀lú àjọ tó ń ṣàmójútó eré orí ọ̀dàn ní Nàìjíríà ẹkùn ti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí lájọ ń ṣàṣepọ̀ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọ̀rọ̀ ọ̀dọ́ àtẹ̀rẹ́ ìdárayá ló fún tẹ̀tẹ̀. ojúlọ́ba ara abakasu ìmọ̀lẹ̀ ló dá òkùnkùn ó dá ọlọ́run má sọ wá sókùnkùn wáyé àmì ó ojúlọ́ba ara abakasu ilé iṣẹ́ authentic television ló gbé jáde. ìmọ̀lẹ̀ dé òkùnkùn parada ojúlọ́ba ara abakasu ojú nìmọ̀lẹ̀ ara ètùbàrẹ̀ má gbòde ọ̀sán lọ́wọ́ wa àkànṣe gbòógì tá a fi mọ̀ ìjìnlẹ̀ ṣe fún ìtọ́jú ìmọ̀lẹ̀ tí ò mọ̀lẹ̀ kedere tàbí tó ń wò báyìí ojúlọ́ba ara abakasu egbògi oníkóró ni NAFDAC ló ń tẹ̀ gbà authentic clear vision ló ṣe é ó wà ní chemist àti pharmacy stores lágbègbè rẹ ẹ tún lè ríra lọ́fíìsì authentic clear vision tó wà business complex lẹ́gbẹ̀ẹ́ Amidu Ajibade shopping complex gate Ìbàdàn àǹfààní ńlá wà fún alágbàtà tó ń kó ní pálípálí ẹ pè 08061959663 ojúlọ́ba ara aba capsule tí o bá sí àyípadà bó o ṣe fẹ́ tètè lọ rí dókítà rẹ o. ojúlọ́ba ara aba capsule ilé iṣẹ́ authentic television ló gbé jáde. wọ́n ọ̀rẹ́ mi wọ́n ní àjọṣepọ̀ rẹ̀sì ló mú kí kòkó kún. ìta gbòǹgbò pọ́gi ló mú kígi pọ̀ nígbó. àti pé àjọṣepọ̀ ló mú kí ọ̀pọ̀lọpọ̀ okòwò ó gbèrú sí i. pẹ̀lú ilé ìfowópamọ́sí lápò ìwọ náà wá mú kí okòwò rẹ kó gbèrú sí i. nípa yíyáwó tó sì mọ san padà díẹ̀díẹ̀ lọ́nà tí ó fi rọ̀ ọ́ lọ́rùn fún 30 ọdún sẹ́yìn kó tó di wípé wọ́n di ilé ìfowópamọ́ nílé ìfowópamọ́sí lápò tí ń ṣètò ẹ̀yáwó fún onírúurú okòwò tó sì ń dàgbà sí lójoojúmọ́ bíṣẹ́ ò bá wá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ̀ ó yá ìwọ ló kàn tètè kàn ṣẹ́ka ilé ìfowópamọ́sí lápò tó bá súnmọ́ ọ jùlọ kí okòwò rẹ ó sì bá gbà mọ́ ilé ìfowópamọ́sí lápò mímú ayé dára sí i. Tóyọ̀, ǹjẹ́ o ti gbọ́? Pé kí ni o bá dérò? Péṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti gbọ̀nà nàrà yọ. Jọjá mi sí kí n rí gbọ́. Jẹ́njá ẹ̀tàn àǹfààní àìlẹ́gbẹ́ ni Splash FM Media Academy gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀. Ìlò tí ìgbọ́ láti di akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn tó perégedé ní ìbámu pẹ̀lú ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ òde òní yálà lórí rédíò tàbí ayélujára. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ni tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wà níkàlẹ̀ láti tọ́ ọ sọ́nà tí ó tọ́ lórí onírúurú ẹ̀kọ́ bíi program development, journalism, digital media, production, news presentations. Wo mélòó ni mo fẹ́
NECA OPG ó pọ̀ gan. mo rí ọ̀nà. tó yọ ibo ló ń sáré lọ. àròjọ musolókun mo ń lọ ṣe ìforúkọsílẹ̀ tèmi nìyẹn. tó bá rí bẹ́ẹ̀ lọ sí Splash FM Media Academy kí ó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Splash 105.5 FM ilé funfun báláwú fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn láti gba fọ́ọ̀mù tirẹ̀ tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07054393332 Splash FM Media Academy ìdáàbòbò ìwà ọmọlúwàbí nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́. Training. The Stone Technical College is a government-approved institution in Ibadan. We offer courses from catering and hospitality management, garment making, cosmetology, hairdressing and barbing, bricklaying, block laying and concreting, carpentry and joinery, plumbing and pipe fittings, painting and decoration, engineering in electrical and electrical fittings, ICT and phone repairs. Duration of courses ranges from 3 months to 6 months. Qualifications and requirements for entry are SSCE, GCE, NECO, NCE, graduates, youth corpers, housewives, and everyone who is interested in self-employment. Application forms are available at number 2B, Reverend Aderiola Street, adjacent to Bodija Estate Baptist Church at the Old Bodija, Ibadan. For inquiries, please call Jordans 080-3380-2319 or Oyebode 080-3524-3981. The Stone Technical College. We train to empower the people. Why are you dancing this early morning? What is the occasion? It is Food Court 39th anniversary. Ego choke Otuma loud gone. Jamisi, ọ̀rẹ́. Spend 8,000 naira and get 1,000 naira free meal voucher. You can get this and many more exciting offers from all Food Court outlets in Ibadan. Buy 2 t-shirts, get 1 free. Coca-Cola 1 liter, 160 naira. Ovaltine refill 400 gram, 970 naira. Fruit drink. November 29th to November 7, 2021. Offer valid while stock lasts. Terms and conditions apply. látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún balabẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbàdàn fọ́ìsà tó bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́wọ́ ẹlẹ́wò wà lẹ́fàdé débi bí káàkiri àgbáńlá ayé ẹ lọ́ọ̀ kẹ́ni bándọ́rẹ̀ Facebook ìkànnì ti Splash 105.5 FM ẹ máa wò wá live and direct bá a ṣe ń ṣe kinní ọ̀hún láti ilé agbára ó yá pápá àpẹjá tí ọwọ́ wájú olówó fowó rárán Sergio Ramos èlé tó ti darapọ̀ mọ́ ikọ̀ Paris Saint-Germain láti inú oṣù keje kò tí ì láǹfààní àti fẹsẹ̀ kan bọ́ọ̀lù ti Lille nínú ìdíje French League 1 ó ṣeéṣe kí Sergio Ramos kó kópa nínú ìfigagbága ìyẹn lọ́jọ́ Jímọ̀ yọ̀wọ̀ á máa jẹ́ ìfigagbága rẹ̀ àkọ́kọ́ nìyẹn o ìyẹn lórílẹ̀‐èdè France láti gbà tó ti kúrò nínú ikọ̀ tí orí Real Madrid láti orílẹ̀‐èdè Spain ó yá gbàgbàgbà láti bẹ̀rẹ̀ kó tiẹ̀ tó ní bá lọ pátápátá kúrò ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ jẹ́ á gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò náà agudede wò yìí o arábìnrin Mọ́rẹ́nikẹ́ Adékọ̀yà. agudede wò yà tọkùn agudede wò gbogbo ara ni. ojú inú ọ̀tọ̀ mi wà líéke ojú inú káwọn èèyàn. agudede wò yà tọkùn agudede wò gbogbo ara ni. àgbànijókòó dáadáa sí trite ìwọ ọmọ bá wí. èèyàn kò bolẹ̀ sọ translate Yorùbá. jókòó dáadáa. kí ló ṣẹlẹ̀. wọn jókòó bẹ́ẹ̀ yẹn studio. báwo a lè ṣe máa ń jókòó. ibi òun ṣe sitting room ẹ. How to sit right. Don't leave boy now. Láì bí ìlú gẹ̀ẹ́sì. Owó kọ́ ni. Odidi owó la fi kọ̀. Gbogbo èdè tí ẹ̀rí táwọn ọmọ wọn kọ́ wẹ̀. Ìnáwó èèbò tó kọ́ ní bí wọ́n ti ń jẹ mọ́rọ́gbọ̀n lórí wa náà. A máa ṣe ìbò kan gidi. Kíyàn tó lérò wa kò ṣeéṣe kékeré wa. Ẹni tó jẹ mọ́rọ́gbọ̀n dàgbà. So bẹ́ẹ̀ kí àwọn èèyàn àbí báwo. ẹyin tí wọ́n lé mo kí èèyàn rẹ̀ ọ̀tá lẹ́yìn tí wọ́n jalè ẹ̀dùnkún láíláí. mi ìfẹ́ máa sọ àwọn èdè ilé yẹn mú. ọmọ tó bá máa ṣàkíyèsí ọmọ pé bóyá bíi 2 weeks ago I was in Lagos. mi ló bí mi dẹ̀ ló bóyá bíi 7 days. láìsí inú fíìmù. lẹ́yìn ẹ̀ mi dẹ̀ tún padà wá sí Ìbàdàn mi dẹ̀ tún padà lọ again mi dẹ̀ tún máa padà lọ
mi lè tún máa padà lọ nígbà tí Nàìjíríà bá máa play Cape Verde ní last game wọn tó máa wáyé ní Èkó náà ni ìyẹn máa jẹ́ maybe on the 15th of November mi dẹ̀ tún máa wà lẹ́kọ̀ọ́ at least mi dẹ̀ tún máa lò bí ọjọ́ bí mélòó kan. kẹ̀dẹ̀dẹ̀ tún dé. opportunity ni fún wa lẹ́yìn náà fẹ́ dé. dẹ̀ wálé bó ṣe ń dẹ̀ lé Èkó náà ló ń dẹ̀ wá bá dẹ̀. ẹ kí àwọn ará lé. ẹyin tí wọ́n lé ọ̀tá lẹ́yìn tí wọ́n ẹ̀ dópin láíláí mo kí ẹ jàre Abdulwasi Muhammadu Yusuf Akorede original ló ń kí yín. òun náà fi original sí. èmi ò rà Akorede fake rí. Alhaji Abdulrahman original gba Abdulrahman Akorede original ni. Akorede Abdulwasi Muhammadu Yusuf original ni. gbogbo ohun tí ń já Akorede pátá níjọ́ tá ti ń dáko èèyàn tó jẹ́ tí ń ràn wá lọ́wọ́ nílé iṣẹ́ yìí. ẹ̀yin gbọ́kádà akọ ẹnìkan pé ń jọlá wálé inú àwọn tá à ń pè é. 007 kan. ta ni jábìdé ni o. wálé 007 kan. sébìdé ni ní jẹ́. ẹsẹ̀ Yusuf wà nù àwọn tí ń jẹ́. ó dà pé ẹ ti mú Mekala Yusuf nǹkan Mekala Yusuf nǹkan Miki oníbàtà nǹkan ṣé Yusuf kan ní jẹ́. ẹ wálé 007. ó yà ta ní jábìdé ni. sóòtún ní padà lọ bá wálé 007 géètì. o ti á gbà bó báyìí. èèyàn mi wálé ò lè darí. o ti wá gbà bó báyìí. ò lè darí wálé ò lè àlejò lẹ̀kọ́. o ti tán bẹ́ẹ̀ yẹn. ǹjẹ́ mi sáfẹ́ sọ ni má dọ́dọ̀ wálé 007 n ó pè bàbá ti parí ètò. àjọ lẹ̀kọ́ ní olóyún. wọ́n lè jalè láti inú studio. ó bá defense. ẹ jẹ́ fẹ́rẹ̀ wo ọ̀rọ̀ tí Amaju Pinnick tó sọ yìí pé ó ṣeé ṣe kí Odion Ighalo kó padà sínú ikọ̀ Super Eagles. ṣé pípadàbọ̀ rẹ̀ kò ní ṣe adínàgbòkú fún àwọn tó ṣe ń dìde lẹ̀ Paul Onuachu Victor Osimhen. àkọ́kọ́ náà tábà wò dáadáa rẹ̀ pé kò síbi tí rẹ̀ kì í ti ṣẹlẹ̀ káàkiri àgbáláyé tẹ́yà bá wúlò níwọ̀n àsìkò tí bá ń bẹ nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ tó bá sọ pé òun fi ṣẹlẹ̀ àti gbọ́ kéde Lionel Messi rẹ̀ tó lóun ò sí mọ́ ọ̀yẹ́ fẹ́ la bí ìbínú lọ kìí ṣe tí. ó máa ń ṣe tọ́wájú náà láfi wo òun náà sá kúrò ó sì tó padà wá so tá a bá wò dáadáa rè pé láti sọ pé bóyá yóò di progress wọn lọ́wọ́ èmi ò rí bẹ́ẹ̀ lápọ̀dọ̀ tèmi torí pé nínú ọkọ̀ kọ̀ọ̀kan experience náà máa ń count dáadáa tó yẹ pé látara àwọn àgbọ̀jẹ̀ àwọn kéékèèké tó bá ń dìde bọ̀ àwọn náà máa ń rí ẹ̀kọ́ kan àbómi ẹ̀kọ́ látara wọn ká má gbàgbé pé nígbà tí Odion Ighalo wá sínú ọkọ̀ Manchester United gan kò lórí ọ̀fẹ́ àti máa gbá bọ̀ dédé ṣùgbọ́n fún lọ́nà kàbómi Anthony Martial ó rẹ́kọ̀ kàbómi ẹ̀kọ́ lára tálíọ̀ ló ń kọ bí central àfúnṣe máa dúró lọ́wọ́ wájú ní position ni so ìbéèrè pé pípadà wá rẹ̀ àwọn tó ń dìde bọ̀ yẹn náà wọ́n á ní ẹ̀kọ́ kàbómi ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní tó kàn fèmí ní concern ni pé tábàwọ̀ rate tí Victor Osimhen fi gbéra ní sáà yìí. tó rẹ̀ wà ní Europe. kì í ṣe pé ó wà ní Europe lásán ó wà ní inú àwọn top team tó wà ní Europe top team tí wọ́n sọ̀rọ̀ top team ní Serie A lónìí nìsín èyí ọdọ́gbọ̀rọ̀ kọ́ka Napoli kó má da àwùgán bò ká tó ra ṣe wé so èmi rò pé lọ́wọ́lọ́wọ́ báyìí máa ń ṣe dáadáa Taiwo Awoniyi ní Bundesliga ó náà ń ṣe dáadáa Paul Onuachu ó ń ṣe dáadáa gbogbo àwọn tá à ń dárúkọ ẹ̀ náà ń ṣe dáadáa nínú ọkọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n wíwá rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé fún pé káwọn tó ń bọ̀ yẹn kán kó ẹ̀kọ́ lára rẹ̀ pé bá a ṣe ń ṣe nínú ọkọ̀ àgbà ọ̀jẹ̀rẹ́ ó lè ṣe pé tó yẹ pé yẹn ni olùkọ́ni ń wòye sí pé tó ń bá pè wá wọn á rẹ́kọ̀ọ́ kan àbó mi kọ́ kó tó di pé yóò fi ẹ̀yìn tì pátápátá torí pé táwọn gbogbo ọmọkùnrin wọn ò lórí ọ̀fẹ́ àti bá wọn gbá bọ́ọ̀ papọ̀ fúngbà pípẹ́ gbogbo wọn tá à ń dárúkọ yìí Onuachu ní Osimhen ní gbogbo wọn á rí pé wọn ò lórí ọ̀fẹ́ àti bá Odion Ighalo gbá bọ́ọ̀ papọ̀ tábàdàwọ̀ ikọ̀ àgbọ̀jẹ́ pípẹ́ wọn bá gbà. kò pẹ́ náà mo sọ tábàwọ̀ ikọ̀ àgbọ̀jẹ́ Super Eagles jọ̀ǹjọ̀ àná á rí pé táwọn kan bá ti ń lọ àwọn kan ó ti wà pẹ̀lú wọn káwọ́ bàtí Rashidi Yekini wà mẹ́ á rí pa ní gbogbo àwọn fíktẹ̀ pẹ́ bá táwọn náà ti understudy ẹ̀ Richard Ọbáfẹ́mi Martins gbogbo wọn náà dé bá wọn ẹ rí pé nǹkan yẹn progress yẹn ń lọ bó ṣe ń lọ títí tó fi di pé báǹ tó wáyé ń ló sadínà gbòòkú kí progress yẹn tẹ̀léra wọn dáadáa náà àsìkò yẹn tí ó bá fún Nàìjíríà lórí ọ̀fẹ́ àti gba ìdíje CAF Nations Cup ní tẹ̀lé láti 94 wọn bá gba 96 South Africa 2000 wọn bá gba ní 2008 ní Burkina Faso 2000 tààtún house tó jẹ́ ní Ghana Nàìjíríà náà ibẹ̀ gan ẹ rí i pé gbogbo nǹkan yóò bá tẹ̀léra wọn ṣùgbọ́n látara bán nǹkan yẹn ó ṣàdínà gbogbo èmi rò pé lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá invite èmi ò rí gẹ́gẹ́ bí aburú lápọ̀dọ̀ tèmi so ṣùgbọ́n káwọn jẹ́ jíye gbogbo wọn pé
temporarily ni fúngbà díẹ̀ káwọn yóò kàn fi kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ni torí pé líìgì Saudi tẹ́ẹ̀ bá mi àwọn 8 ní líìgì Saudi èmi ò kà pẹ́ni tó ti mi àwọn 3 ní líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì àbí ní Bundesliga torí pé líìgì Saudi a lè fi wé líìgì ilẹ̀ Europe a lè fi líìgì kankan lẹ́ṣíà líìgì kankan lẹ́ṣíà a lè fi wé líìgì ilẹ̀ Europe lápọ̀dọ̀ àwọn top 5. tabadẹ̀ wo dáadáa rí pé nígbà tí Didier Drogba tó náà lọ sí Asia ẹ rí pé pàtó wá play fún Cordoba èèyàn gan lára rẹ̀ pé nǹkan ti dínkù nǹkan àmúṣagbára ti fẹ́ jóná tán ló fa tó náà fi padà wá sí Europe nígbà tó ń gan rí ṣe sí rẹ̀ nínú ọkọ̀ àgbọ̀jẹ̀ so èmi rò pé láti lọ rú bẹ̀yẹn a ti dín physical fitness ìjàfáfá ìmúyányán agbára kéèyàn lókun láti lè ṣe nǹkan lórí pápá a ti dẹkùn torí pé wọn yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ ni nǹkan tí wọ́n so fẹ́lẹ́fẹ́lẹ́ ni wọ́n ń ṣe gírígírí so èmi rò pé láti lọ ó lè má fún olùkọ́ni gan ní nǹkan tí ń fẹ́ tó bá pè wá bọ̀ kó sábà nínú kó pè lápọ̀dọ̀ tó. atọ́kùn mi believe pé ó máa tún jẹ́ challenges fún gbogbo àwọn tó bá jọ ń gbá position yẹn náà ẹ̀rọ kan wà pé bá a ṣe deliberate lórí ọ̀rọ̀ Ahmed Musa náà ni pé ṣé tó bá wá àbí tó bá mú un lọ nígbà tí ò ní club ńgbà yẹn pé ṣé kò ní affect chance àwọn kan èmi believe pé àwọn nǹkan yìí ó máa ń jẹ́ kí competition kó tún dìde láàrin àwọn agbábọ́ọ̀lù ẹ̀yin náà wo ìgbésẹ̀ bọ́ọ̀lù tagbá ní ẹjọ́ mẹ́ta ìta lọ lose ní Nàìjíríà bíbá ní 1-0 tó bá yẹ pé ro option ojú ọ̀nìkan ló wà ń bẹ̀ ó ṣeé ṣe bí tá a bá ti ń gbé wọn yẹ̀wò ṣera kí rescue wà so èmi believe láti pé padà torí pé ó ń ṣe dáadáa èmi believe pé additional ló máa tún jẹ́ mọ́ ọ̀wájú tí competition alẹ́ wà á lè jẹ́ kó kálukú gbogbo ẹni tó bá ń gba ọwájú yẹn kó kálukú lè sit tight. Okay. káàbọ̀ kálukú alẹ́ sit tight gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àgbà ní wakọ̀ epo nígbà kọ́kọ́ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò nìyẹn ojú inú yá èbó yẹn lò ó yá gbàgbà ó dínú gan Paris Saint-Germain àfi ẹni tó ti jẹ́ balógun tó jẹ́ ògbóǹtarìgì Igwe nínú gọ́gọ́nà sígbà kan rí ó sọ̀rọ̀ nípa Thierry Henry ó ní Mauricio Pochettino jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó ń ṣe àkóbá fún Lionel Messi tí ò tí ì jẹ́ kó rí bọ́ọ̀lù gbá dáadáa nínú ikọ̀ Paris Saint-Germain ó ní ìṣọwọ́tukọ̀ olùkọ́ni yìí ó ti isolate Lionel Messi kúrò ní ìṣọwọ́gbá bọ́ọ̀lù rẹ̀ ó ní láti máa taari Lionel Messi sí ẹ̀gbẹ́ ó níbi tí ṣòro ti wáyé gangan nìyẹn ó ní kó free Lionel Messi kó free rẹ̀ kó jẹ́ kó play free role ó taari ẹ̀ sáàrin kó wá free rẹ̀ tán yányán ó lẹ́rìí best of Lionel Messi ó ní ṣùgbọ́n láti lọ jẹ́ pé kó ní kí Lionel Messi ó lè máa play wing gẹ́gẹ́ bí winger ó wá sọ Lionel Messi di àwọn Neymar ọ̀sọ́dọ̀ àwọn Mbappe wọ́n lọ́ mọ́ ọjọ́ mọ́ jà sílẹ̀gbẹ́ ó ní lè rí nǹkan kan tí Lionel Messi ó ṣe ó ní pápápá olùkọ́ni Mauricio Pochettino sí òye ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ yìí. lápọ̀dọ̀ tèmi mi rí pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ torí ta bá wo Messi ìgbà tó wà ní inú ikọ̀ Barcelona a máa rí i pé ọmọkùnrin yìí gangan ni wọ́n build the team yìí around tó dẹ̀ yẹ pé free roll ló máa ń sábà gbá tó yẹ pé ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wọn ṣùgbọ́n tẹ bá wo inú ikọ̀ PSG àwọn àgbáwo 3 ló wà wájú níbi tí Neymar wà Mbappe náà wà bẹ̀ òun náà wà bẹ̀ tábàdẹ̀ wo tíìmù yìí gangan mo fẹ́ lè sọ pé tíìmù yìí fẹ́ bẹ́ẹ̀sì lórí Mbappe ju àwọn méjì tó kù yẹn lọ so eléyìí jẹ́ bí ohun tó ń fa bí akùdé fún ọmọkùnrin yìí tábà wo ìfigagbága eléyìí tí wọ́n gbá eléyìí tó fi mi àwọn kọjá kojú ikọ̀ Man City a máa rí i pé Mbappe yìí free roll tó ṣe ń bẹ̀ yẹn wọ́n náà wọ́n tó ṣe ń bẹ̀ yẹn ó ṣe eléyìí tó jẹ́ àǹfààní fún ọmọkùnrin yìí ju ẹ̀gbẹ́ tó ń gbẹ sí lọ eléyìí jẹ́ ń ṣe adínàgbòkú fún tẹ́ pé nínú tábàwọ̀ inú ikọ̀ France gan àmì inú ikọ̀ tó wà gan tó jẹ́ PSG kò tí ì ní àǹfààní láti mi àwọn torí pé iṣẹ́ yẹn wọn ò gbélé lórí gẹ́gẹ́ bí ó ṣe gbélé lórí nínú ikọ̀ Barcelona. sórí ìgbà tó bá tó gbéṣẹ́ lé lórí kó tó di pé yóò gbà bọ́ọ̀lù. kò ṣe pé bíi bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo sọ ni pé tó bá dé wípé bí wọ́n ṣe build team around ẹ̀ nínú ikọ̀ Barcelona níṣẹ́ yẹn náà wà fún ó ṣeé ṣe. wọ́n build team lórí Luis Suarez nínú ikọ̀ Barcelona. wọn build ẹ̀ lé lórí ni. ó ń mi àwọn. ẹ mọ̀ pé main striker ni Suarez Messi ò kì í ṣe main striker. tá a bá sọ ni pé point ni pé wọ́n lè má build team yẹn lé ẹ̀ lórí ṣùgbọ́n èèyàn lè máa gbá position kan bọ̀ kò yẹ pé tó bá débi kan tó bá change ẹ̀ kó má tètè yé
èmi rò pé ibi tí point wà ni pé. nǹkan tí ẹ̀rì sọ ni pé. kọjá kó máa gba free roll ẹ̀. kan free ẹ̀. kan free ẹ̀ kó máa ṣe. kò sọ pé kan build the team lórí. so ibi tí èmi kó play ní free roll. kó tó bá play ní free roll wọ́n máa rí best of Lionel Messi. kò sọ pé kan build the team lórí. atọ́kùn tó bá ti wò dáadáa rí pé sherry style tí wọ́n gbá nínú ọkọ̀ Barcelona àwọn play 4-3-3 formation ìgbà mi ò lè jẹ diamond ó lè jẹ normal tábà wo náà kọ Paris Saint-Germain òun play 4-2-3-1 ní ló ń gbá so tábà dẹ̀ wá rí pé style yẹn ó yàtọ̀ sí ibi tó ti ń bọ̀ so adaptation problem náà máa ń wà fún kò sí irú agbábọ́ọ̀lù tí ìbá rí o jẹ́ ẹni tí ò move out rí pò ní líìgì tó gbá kò gbá bọ́ọ̀ ní líìgì mẹ́rin yàtọ̀ sí Spain kò gbá bọ́ọ̀ ní tíìmù mẹ́rin yàtọ̀ sí Barcelona fún gbà àkọ́kọ́ ó wá jáde kúrò níbi tó wà ká lọ wo gbogbo àwọn teammate láti kọ́kọ́ understand pé bò ní ṣe gbà wá rí pé ń jọ Man City mọ̀rẹ́ nìkẹ́ tọ́ka sí á rí pé ńgbà tó rí pé tẹ́ bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe ń fi bọ́ọ̀ lẹ̀ ó yẹ ká fún ní bọ́ọ̀ yẹn padà ọ̀pọ̀lọpọ̀ fún padà. géèmù tiẹ̀ ní pé mo wá gbàbí ọ̀rọ̀ olóko dáná mo wá gbà. wọ́n wá rí pé ń filẹ̀ àwọn yóò lọ fi sí direction mi tọ́wọ́ ti filẹ̀ àwọn yóò fún ẹ lómi so gbogbo nǹkan yẹn rí pé nígbà tó fún Mbappé tí Mbappé fi bọ́ọ̀ yẹn lẹ̀ padà ní lólórí ọ̀fẹ́ àti mi àwọn tí gbogbo ayé ń tọ́ka sí gbà yẹn so èmi rò pé káwọn yẹn náà gbìyànjú ọwọ́ kóòtù lè mẹ́rí pé wà tá má ti wà níbi àgbáradì káwọn wo bó o ní nǹkan tó lè súwìtì ọmọkùnrin torí pé èèyàn á sacrifice tíẹ́rì nìtọ́ náà nìyẹn kó ní wọ́n á sacrifice àwọn èèyàn kan fún Lionel Messi ní láti ẹ̀xẹ́ gẹ́gẹ́ bí tí mo Sunday ní pé tẹ́yìn bá ra agbábọ́ọ̀lù tó kánrin àwọn èèyàn máa ẹ ṣe ìfaradà láti tẹ́ wọn lọ́rùn ni ẹ̀fọn kan rúbọ fún ẹ̀fọn kan ṣe ètùtù fún ni tí wọ́n fi máa ṣe dáadáa tẹ́ bá fẹ́ rí best ẹ̀ kì í ṣe pé bóyá ẹ̀ mọ̀ sọ pé ó dá o èmi náà dá ẹ mọ̀ pé tó ń wulẹ̀ ń ṣàkóbá tí àwọn kan sọ̀rọ̀ ní ìkànnì náà láwọn àsìkò kan pé òun kálukú fẹ́ fira rẹ̀ hàn gbogbo ayé pé kò da jù mí lọ ẹ̀ka má máa pariwo rẹ̀ Messi dá èmi náà dá so tí bàbá wà lọ́wọ́ Kylian Mbappé ó fẹ́ mi àwọn kò rẹ́dí àti fún ọ̀gá wọn Neymar Junior òun náà claim ọ̀gá Angel Di Maria náà òun náà máa claim pé tẹ́lẹ̀ náà bá ń bẹ kọ́mọ́ ìgbó so gbogbo àwọn nǹkan yẹn ilé ó sa dínà gbòòkú lápá ọ̀dọ̀ tèmi ó dìgbà tó kálukú wá tó mọ àyà rẹ̀ èmi dẹ̀rù pé nǹkan yẹn owó olùkọ́ yẹn ló wà tó olùkọ́ yẹn bá pàṣẹ pé ẹni bọ̀ tẹ́ bá ti fẹ́ parí o ẹ parí iṣẹ́ yẹn sọ́dọ̀ lágbájá o ẹ rí i pé nǹkan yẹn máa yàtọ̀ bó bá gbára dìdẹ̀lẹ̀ yóò ti yí padà tẹ́ bá ti gbà lọ gbàbọ̀ lágbájá ó ti wà ní ráàyè báyìí o ẹ dá padà síbẹ̀ tẹ́ bá ti dá padà síbẹ̀. torí Messi láìkí pé movement tó máa ń bá lọ yẹn. ẹ gbé wá bẹ̀ tẹ́ bá ti gbé wá bẹ̀ tó sì wà sójú ẹsẹ̀ rẹ̀ ẹ̀yin náà rí result tọ́wádà ti ń mi àwọn rèé. ṣé ká sọ wípé olùkọ́ni ló ní ìṣòro. olùkọ́ni ní lápọ̀dọ̀ tèmi òun ló máa ṣiṣẹ́ yẹn tí wọ́n á fi rí best ara Lionel Messi. láì ṣiṣẹ́ yẹn apá ọ̀tún tó ti máa ń play nínú ọkọ̀ Barcelona ibẹ̀ náà wọ́n ń gbé sí. apá ọ̀tún yẹn náà yẹn pé right wing yẹn tó bá play bẹ́ẹ̀ tó bá ti dash wá sí left yóò lè láàyè lórí ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀ àlàáfíà yẹn. bọ̀ nínú ọkọ̀ Barcelona kò play ní wing ó máa ń play tó bá dash lọ́bẹ̀ ó máa ń yà dash ni. tó bá dash lọ́bẹ̀ lóko àárín ló máa wà fún play wing free roll ló ń play nínú Barcelona kò play as a winger. nǹkan tẹ́mi kan fẹ́ fi kún ni pé nǹkan tí àgbà sọ yẹn wípé wọ́n máa ní láti sacrifice yẹn fún ta ló wá fẹ́ sacrifice fún ní ọwọ́ iwájú yẹn níbi tí àwọn àgbà yẹn náà wà. wọ́n ní láti sacrifice yẹn fún pé kí wọ́n máa. báwo bá ṣe ń tó àwọn mẹ́ta náà ń fi bẹ̀. Neymar Mbappé òun náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ń fi bẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé. lásìkò àti wọn gan wọn tẹ̀ tó wá fi síbẹ̀ àárín ló ti play. that's why wọ́n ti ń fẹ́ try. wọ́n lo Angel Di Maria. wọ́n ti ń fẹ́ try pé. wọ́n start Di Maria wà lẹ́gbẹ̀ẹ́ kan Neymar wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á fi Mbappé sáà méjì. Messi wá play àti lẹ́yìn ẹ̀ wá dúró sẹ́yìn Mbappé sẹ́yìn pé róò tó wulẹ̀ máa ń gbá nínú ọkọ̀ Barcelona gẹ́gẹ́ lérò pé gbogbo àwọn nǹkan yẹn náà wọn ò tí ì gẹ́ẹ̀tì bá ṣe lè jọ play papọ̀. tí wọ́n bá ti lè gẹ́ẹ̀tì ẹ̀ ń sìn ọ̀rọ̀ àìpé ẹjẹ́ sáré lójú ọjà tá a bá dé ẹnìkan sọ yìí pé bí olùgọ́nà sójà tó bá fẹ́ láǹfààní tó bá fẹ́ tí ó bá jẹ́ pé ó fẹ́ rí result ó ní láti bẹ́ǹchì Ronaldo àti Bruno Fernandes fúngbà díẹ̀ náà láti lè rí result tó bá jẹ́ pé náà ni ó sì continue lópin ọ̀sẹ̀ ó tó bá ṣe yẹn ó ní pé nǹkan mọ̀ yẹn ṣé kí ni tẹ́nì yẹn rí sólóòótọ́ ni àbójú tó ń fi wò ló yàtọ̀ sí tiwa ẹjẹ́ àlójú ọjà ká padà dé tá a bá wá padà dé ká wo nǹkan tí ẹnì sọ bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹ kú kalẹ̀.
Guy, man like you're always on point with your Howies and Curtis shirts. Fine Gift Supermarket is my plug. The one-stop superstore where you can buy genuine and quality designer shirts like Howies and Curtis, TM Lowings, and more. And as you can feel my designer ties, belts, wristwatches, shoes, and slippers, I bought all at Fine Gift with Chicken Money, my guy. Are you worried about where to get quality fabrics like Swiss lace, Senator, Guinea, and article materials for your occasions and personal use? You can also get in large stock your designer perfumes, gifts for your next occasion at Vine Gift. Vine Gift sells amazing children toys and big cars, all at affordable prices. For your designer wears, different kinds of deco for offices and home, fabrics, household items, designer watches and jewelries or accessories, bags and gift items. Shop now at Vine Gift, number 3, Oluyole Way, off Fivers Road, Bodija, or Olokomeji bus stop, opposite IGC Primary School, Akobo, or Shop C43, Kokomo, ShopRite, Dubai, Ibadan. For inquiries or reservation, call 080-3401-9283, 080-3401-9283. Tóyọ̀, ǹjẹ́ o ti gbọ́? Pé kí ni o bá dérò? Pé ṣé ìgbóhùnsáfẹ́fẹ́ ti gbọ̀nà àrà yọ? Jọ̀ọ́jà mi sì kí n rí gbọ́. Jẹ́njà ẹ̀tàn àǹfààní àìlẹ́gbẹ́ ni Splash FM Media Academy gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀. Ìlò tí ìgbọ́ láti di akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn tó perégedé ní ìbámu pẹ̀lú ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ òde òní yálà lórí rédíò tàbí ayélujára. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ni tí wọ́n mọ̀ tì fún tẹ̀dọ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wà níkàlẹ̀ láti tọ́ ọ sọ́nà tí ó tọ́ lórí onírúurú ẹ̀kọ́ bíi program development, journalism, digital media, production, news presentation. Wo mélòó ni mo fẹ́ kà? OPG ó pọ̀ gan-an. Mo rí ọ̀nà. Tóyọ̀, ibo ló ń sáré lọ? Àròjọ́ Mùsùlùkùn mo ń lọ ṣe ìforúkọsílẹ̀ tèmi nìyẹn. Tó bá rí bẹ́ẹ̀, lọ sí Splash FM Media Academy tí ó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Splash 105.5 FM ilé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn láti gba fọ́ọ̀mù tirẹ̀ tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07054393332. Splash FM Media Academy, ìdáàbòbò ìwà ọmọlúwàbí nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́. Ẹ̀lẹ́ màdàmú, ẹ dákun ṣé POS machine yìí ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. Ó yẹ ẹ mú káàdì yín wá. Kí ló wá sí POS machine yìí nítorí Ọlọ́run? Àwọn kọ́sọ́mà ló sì à ń bọ̀ yìí. Màdàmú ṣé ò sí nǹkan o? Ọ̀nkú kò sí nǹkan kan. Nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀. Ṣùgbọ́n ẹ má wọrí, yóò ṣiṣẹ́ láìpẹ́. Ayégbé kì í ṣe Mama ATM POS machine lẹ́ ń lò nù. Èwo tún ni Mama ATM? Mama ATM POS machine. Wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. Aṣojú ilé-iṣẹ́ ìfowópamọ́ tó fini lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde. Fi owó sórí decoder GoTV, DSTV àti StarTime níṣẹ́jú àyà. Mama ATM POS machine ọ̀tẹ̀ research card. Kọ̀mọ̀sírù rẹ̀ lẹ̀ yìí. Ra research card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kó sì tó wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò. Ìgbà ọ̀tún dé pẹ̀lú Mama ATM POS. Ọ̀gá gbogbo àwọn POS ló dé yìí o. Bó o ni mo ṣe wá fẹ́ kàn sí àwọn Mama ATM? Tó o bá ní ṣọ́ọ̀bù tó sì fẹ́ fi Mama ATM POS wò, kàn sí Mama ATM ní nàmbà 6A Ọláníyàn Fágbèmí Street off Mobile Bus Stop lẹ́gbẹ̀ẹ́ for Invest Center Ìyàgànkú GRA Ìbàdàn. Nílùú Èkó Suite 18 Aláùsá Shopping Mall Ìkẹjà 08099500554 Mama ATM POS. Gba owó pẹ̀lú. He's on the radio every Saturday right after the 6 p.m. news. Are you serious? I am Ronke Giwa Onofowa. My name is Charity Jerome and we're back like we never left. I am Falakemi Mighty. It's good to be back. Ladies Land, where we talk about everything. Securing overseas admission has just got easier. All that is required of you is go through Bridgestone Overseas Education Consult. Bẹ́ẹ̀ni, tá a bá tẹ̀lé ni tó mọ̀nà bí ọ̀gá ìrìn àjò ẹni yá Bridgestone Overseas Education Consult lọ́nà tààrà tó yọ sí yunifásítì lókè òkun. At Bridgestone, we are empowered to secure admission for qualified individuals into schools in North America, Europe, Australia, and New Zealand. Àmójúlẹ̀jà visa application pẹ̀lú guidance tó fi mọ́ career counseling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkèèrè lọ́lójújì ti mẹ́kún sun bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí fún ètò ìgbaniwọlé èyí tó máa wáyé lọ́gọ́st 2022. Visit www.bridgestoneoverseas.ng tàbí kẹ́ ẹ pé +358 46956 9261 or WhatsApp +358 468 847244. Bridgestone Overseas Education Consult. Your master key to study abroad. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars
is a 4-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akonde Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akonde Hall. Built for comfort. Built for you. Why are you dancing this early morning? What is the occasion? It is Food Court 39th anniversary. Ego choke. Otuma loud gone. Jamisi, ọ̀rẹ́. Spend 10,000 naira and get 1,000 naira free meal voucher. You can get this and many more exciting offers from all Food Court outlets in Ibadan. Buy 2 t-shirts, get 1 free. Coca-Cola 1 liter, 160 naira. Ovaltine refill 400 gram, 970 naira. Fruta fruit drink 500 ml, 100 naira. Mini-me pasta macaroni 475 gram, 240 naira. Get this and many more exciting offers. Blessings stay for my yard. Wọ́n ọ̀rẹ́ mi, wọ́n ní àjọṣepọ̀ rẹ̀sì ló mú kí kòkó kún. Ìta gbòǹgbò pọ́gi ló mú kígi pọ̀ nígbó. Àti pé àjọṣepọ̀ ló mú kí ọ̀pọ̀lọpọ̀ okòwò ó gbèrú sí i. Pẹ̀lú ilé ìfowópamọ́sí Lapo, ìwọ náà wá mú kí okòwò rẹ kó gbèrú sí i. Nípa yíyáwó tó sì mọ san padà díẹ̀díẹ̀ lọ́nà tí ó fi rọ̀ ọ́ lọ́rùn fún 30 ọdún sẹ́yìn kó tó di wípé wọ́n di ilé ìfowópamọ́ nílé ìfowópamọ́sí Lapo tí ń ṣètò ẹ̀yáwó fónírúurú okòwò tó sì ń dàgbà sí lójoojúmọ́. Bí iṣẹ́ ò bá wá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ̀. Ó yá ìwọ ló kàn tètè kàn ṣẹ́ka ilé ìfowópamọ́sí Lapo tó bá súnmọ́ ọ jùlọ kí okòwò rẹ ó sì bá gbà mọ́. Ilé ìfowópamọ́sí Lapo nínú ayé dára sí i. ìkànnì splash 105.5 FM náà nílé fún balafẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn tálọ́tọ̀ tánjẹ́ òpè ní gbọ́dọ̀ voice out pápá nítorí àkókò wa kálẹ̀ láǹfààní àti mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀jẹ̀ ń tún ṣe báyìí lórí ọ̀rọ̀ ti Bruno Fernandes àti Cristiano Ronaldo wọ́n ní tí oligona sójà tó bá fẹ́ rí result ní àwọn ìfigagbága bíi mélòó kan báyìí kó tiẹ̀ jẹ́ kí Ronaldo àti Bruno Fernandes kí wọ́n tiẹ̀ kọ́kọ́ jókòó náà pé wọ́n wà lára àwọn tí wọ́n ti ń wùyẹ́ pé Ronaldo wulẹ̀ wùyẹ́ wá ń tiẹ̀ pé tí wọ́n wá bá ọmọ ìlú rẹ̀ ńbẹ̀ tó epo náà ti ń di ọ̀kan pàtàkì torí wọ́n ti ń gbé captain band ló náà lọ́wọ́ pé ó nílò láti ẹ̀kọ́ jẹ́ kí wọ́n mọ̀ pé authority lòun gangan o nínú ọkọ̀ yìí. Atọ́kùn lápọ̀lọ́ ìtèmi. mo á fẹ́ lọ́ọ̀dì ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ tí ẹ rán mi létí o mo fẹ́ lọ́ọ̀dì ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ tí Antonio Conte sọ fún àwọn alákòóso Manchester United. Atọ́kùn ṣe rí ó ṣe é ṣe kọ́rọ̀ yẹn fẹ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ní question tó wà ń bẹ̀ ni pé ṣé olùgbọ́n sójà ní liver yẹn torí pé tó bá lọ ṣe tí result bá padà wá náà wọ́n á padà sọ pé torí pé kò lọ àwọn lágbájá yẹn because abáníká wo ibi tí mi fẹ́ fi sọ pé ọ̀rọ̀ yẹn fẹ́ rí bẹ́ẹ̀ lélẹ̀ ẹ wo orúbi tí allege pé ó yọ kí Ronaldo gba rẹ̀ káàdì tiwa tó ti gbá ọmọ Liverpool mọ́lẹ̀ Curtis Jones mọ́lẹ̀ ẹni tó kọ́kọ́ wá lọ save Ronaldo níbi ibi tí wọ́n ti kọ́kọ́ fẹ́ lọ máa attack Bruno Fernandes ni so kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó jàre bí àbójàre o gbọ́dọ̀ kọ́ nínú tíìmù ẹ̀ ó ṣó pé ẹ mọ̀ pé òun náà ti sọ nínú ọ̀rọ̀ kan rí pé lára àwọn tó jẹ́ kó kọ́kọ́ darapọ̀ mọ́ ikọ̀ Manchester United pé Ronaldo ni pé ìgbà tó ń rí ọ̀fà yẹn òun ní constant question tó ń béèrè lọ́wọ́ Ronaldo advice òun pé kó máa bọ̀ mẹ́ so pẹ̀lú ogun ìdí èlé ó ṣeé ṣe kó jẹ́ pé bọ́ọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ rí nìyẹn pé tàbá tẹ ká ní wọn tẹ fẹ́ ṣe ọ̀tẹ̀ ó máa jẹ́ kí ọ̀tẹ̀ ẹ tètè yí sí pé méjì out of the first 11. lọ́jọ́ ìfigagbága yìí fọ́nrán kan bẹ níbi tí Ronaldo ti ń mock ó ń sin Oligona Soldier jẹ nígbà tó Oligona Soldier ó ń pass instruction ó ń sọwọ́ báyìí gbàyẹn score third goal wọ́n ṣe score third goal tán Oligona Soldier wá ń tẹ̀ láti ṣe báyìí Ronaldo náà wá dúró ké òun náà àti báyìí pé kíni àti bíbà téèyàn mọ́ kéèyàn tí fi yàn sí ẹ̀. Atọ́kùn tá a bá wò dáadáa rí i pé asọ̀rọ̀ yìí náà nìkan ní láwọn àsìkò kan pé olùkọ́ni yóò
kò nígboyà láti make àwọn decision tó lágbára. sọ̀rọ̀ tẹ́ni yìí wá sọ ìsọ̀rọ̀ wà ń bẹ̀. ọ̀rọ̀ lè wà ń bẹ̀ but at the same time opinion tẹ́ni yẹn náà ló sọ. torí pé nígbẹ̀yìn ọ̀rọ̀ tó bá gbèrú gbèsè tán ni kò gbé gbèsè ó lè ṣeé ṣe kó dáa ó dẹ̀ lè mú lílọ rẹ̀ kó yá torí pé tó bá lọ ṣe tán ni kò ṣe yìí mo sọ̀rọ̀ kan tẹ́sí ò bá wá olólùfẹ́ ò ní fẹ́ mọ̀ pé bóyá wọn kan ní dágbó méjì. mo sọ̀rọ̀ kan yí pé Ronaldo ló rẹkọmẹ́ndì Zinedine Zidane fún àwọn bọ́ọ̀dù ikọ̀ Man U so definitely mo dá sọ̀rọ̀ yẹn yí pé a máa discuss ẹ̀ bọ̀ mo rántí àárọ̀ ni mo sọ ní ìsìn yẹn bóyá ọ̀sẹ̀ tó kọjá pé Ronaldo rẹkọmẹ́ndì Zinedine Zidane fún àwọn alákòóso ikọ̀ Manchester United pé tí Ole Gunnar Solskjaer bá gbọ́rú ọ̀rọ̀ yìí báwo ni kò ṣe feel. Tó bá yẹ pé lódodo wa rẹkọmẹ́ndì ẹ mọ̀ pé tẹ bá ti sọ́nsìn pé n tó ń reverse náà ni pé kán gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí n tó mú ènìyàn tó túmọ̀ sí. kí wọ́n lè túmọ̀ ẹ̀ ń wọ́n ṣé èèyàn kan lè dúró méjì ni. no èmi ò gbọ́ kan recommend. no recommend tó bá gba recommendation ẹ̀ wọlé kí ni ìtumọ̀ rẹ̀. ṣé wọ́n á lé yẹn. èrò ṣé yà á nígbà kejì ni. mo bí ilé rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́. àlejò díẹ̀ rú ni. ṣé nínú ọkọ̀ kọ̀ọ̀kan láyé bẹ́ẹ̀ ṣé wọ́n yẹ gbogbo àwọn John Terry máa wà nínú ọkọ̀ Chelsea àwọn náà máa ń ní sí nínú ọkọ̀ wọn. gẹ́gẹ́ bí ògúnnágbòǹgbò ẹja ṣe báyìí ṣẹ́rí kò sínú ọkọ̀ tí ò kì í sí ábà sírú ẹ̀ tó yẹ pé kò sí kóòtù náà bó ṣe kàkà tó tí ò ní ní. bí Pep Guardiola ṣe wà yẹn yóò nínú agbábọ́ọ̀lù tó yẹ pé player ó máa bá sọ̀rọ̀ pé ọ̀gá ẹ̀ṣẹ̀ lè. Pep Guardiola mo lè sọ agbábọ́ọ̀lù tí ó máa ń fábà fi ọ̀rọ̀ lò dáadáa Fanadio. So tá a bá ń wo dáadáa á rí i pé. torí Fanadio understand ẹ. máa gbọ́ tá a bá wo dáadáa á rí i pé Ronaldo ti sọ̀rọ̀ pé squad ta níyì adájú ká máa dúró sọ́wọ́ ẹ̀yìn fún alátakò lọ a lè máa attack ká máa attack tó mú wá bí ìmọ̀ràn fún olùkọ́ni Ole Gunnar Solskjaer. Ronaldo ti assist ẹ̀ ní máàcì rí náà. tíyẹn náà jẹ́ tó jẹ́ bí assistant coach. against young boys. ṣe mọ̀ pé èmi á wò pé bóyá ńgbà tó ti sọ̀rọ̀ tíyẹn náà dúró lórí pé o lè máa kọ́ mi níṣẹ́ mi ló jẹ́ kó náà wà pé dá tábà lè kọ́ ní tí wọ́n ń ṣe àṣà lè sọ pé kán jí o máa lọ. so èmi rò pé gbogbo tó ń ṣẹlẹ̀ ká lọ wo Zidane àti Ronaldo ń gbà fi jọ iṣẹ́ papọ̀ àsìkò yẹn ni Zidane ṣe dáadáa jù ní kárí àrẹ. ó wulẹ̀ débò gbogbo bó wulẹ̀ ṣe ń bọ̀ ló wulẹ̀ tí sọ pé Ronaldo ni. ẹ mọ̀ pé Rafael Benitez wàhálà Ronaldo wà lára ń tẹ́ lọ́nà. ẹ mọ̀ pé Rafael Benitez nígbà yẹn Florentino Perez sọ pé kán gbéṣẹ́ lé lórí pé Gareth Bale ló fẹ́ kán máa lo nígbẹ̀yìn Gareth Bale ò deliver wọ́n lé Rafael Benitez nígbà tí wọ́n jẹ 4 sódò kọ́ ni wọ́n náà mẹ́lẹ́ lọ́dún yẹn so wọ́n lé òun gbẹ́sẹ̀ lé báyìí wọ́n ní kí Zidane take over temporarily dé parí ọdún bó ṣe gbaṣẹ́ báyìí ó dáṣẹ́ padà sí orí Ronaldo ni ó dẹ̀ dáṣẹ́ yẹn padà Ronaldo bẹ̀rẹ̀ sí deliver nígbà ìgbẹ̀yìn ó ní result ẹjẹ́ àṣọ ilé tó ń ṣẹlẹ̀ yìí náà tá a bá wù dáadáa èmi rò pé nǹkan tẹ́ni yẹn sọ ó rí sọ ṣùgbọ́n tó bá yí lọ́wọ́ gbóhun tó sọ̀rọ̀ náà. ǹjẹ́ Ole Gunnar Solskjaer ní nǹkan tó lè fi pull Man U láìsí Bruno Fernandes Ronaldo ń bẹ̀ pẹ̀lú tactics tó ń gbá. tábàtì ẹ̀wò dáadáa ní match tán gbá kẹ́yìn ibẹ̀ gan ló yẹ kó ti ṣe irú tẹ́sẹ̀ sọ fún yìí. against Liverpool. yes torí di ni pé Bruno Fernandes wulẹ̀ ní knock before that match kò train títí dijọ́ Saturday ẹ̀rẹ̀ gbé sí match Sunday. magic ni. magic bóyá magic night a máa ń ṣe. ọ̀dà. èmi rò bàbá wò dáadáa èmi rò pé èmi rí coach yẹn gẹ́gẹ́ bíi pé kò brave kò nígboyà. mo wá ní mo fẹ́ lọ díẹ̀ mọ́ ọ̀rọ̀ Antonio Conte torí àkókò Antonio Conte ní pé tó ń bá máa gbàṣẹ́ wọn ní máa là léòn lọ́wọ́ pé player kan ló kọ ọgbọ́dọ̀ lò ó àbí ẹyin player kan ló kọ ni a gbọ́dọ̀ rà irọ́ o ó ní tó ń bá lóun fẹ́ ní ẹ̀bùn fẹ́ àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀ fóònù ní kí ni àfojúsùn yín gan kí lẹ fẹ́ gangan pé ṣé EPL lẹ́fẹ́ gbà ní àbí Champions League FA Cup lẹ́fẹ́ gbà ní EFL lẹ́fẹ́ gbà ní ẹgbẹ́ bóyá ọtọ́ tó wájú direction tó wájú Champions League lẹ́fẹ́ ni lòun ò fi sọ igbókè tó bá jẹ́ pé eléyìí lẹ́fẹ́ ẹja mójútó eléyìí là á gbà eléyìí là á rà tó bá jẹ́ pé eléyìí lẹ́fẹ́ eléyìí ti dáa tó bá jẹ́ pé eléyìí lẹ́fẹ́ ntọ́gbà eléyìí ti dáa so òun ó sọ àlàyé àwọn jọ sọ ní tùbínú kì í ṣe pé wọ́n kàn sọ fún un pé ọ̀ ṣe dára hùn àwọn jọ sọ ní tùbínú. wọ́n jọ láfojúsùn kí lẹ fẹ́. wọ́n jọ ní gbèdéke. n ta fẹ́ gbàre òkè ntẹ́ fi gbàre ọ̀ mójútó. so gbogbo àwọn kan yìí mi rò pé olùkọ́ni Antonio Conte ṣe pé wọ́n ní pàṣẹ tá a fi nàyà lé ni
wọ́n fi pamọ́ sájà fún ìyàwó ni. owó yẹn bá bá rẹ ni owó bàbá mi lónìí. owó kéèyàn máa nàyàn káàkiri owó bàbá rẹ gbogbo lónìí. tí ń jẹ́ òwe pátá bàbá mi lónìí. owó ìjà. àwọn bàbá mi lónìí gbogbo òwe. so èmi rò pé gbogbo àwọn kan yẹn òun náà ti láfojúsùn pé kálá lọ́wọ́ fẹ́ lọ gba sẹ́yìn ká má gbàgbé pé ikọ̀ tó wà náà ilà yìí lónìí ẹ bá dẹ̀ fẹ́ lọ gbà ẹni tí wọ́n fẹ́ forí ẹ̀ ṣe kinní kan ni. wọ́n fẹ́ forí ẹ̀ fagbọn ni so ó gbọ́dọ̀. o lè má dúró jẹ́ mbẹ́. ó ṣe ó nílò. o lè jẹ́ bẹ́ẹ̀. ó nílò kó tètè fún ọ nígbèdéke. tọ́ba jẹ́ kó orí àgbàjẹ́ fi fagbọn yóò jẹ́ mbẹ́. ó forí fagbọn látọkùn. nǹkan tó bí kọ́ lè ní pé tá a bá wo ọ̀rọ̀ tí Conte sọ yìí. ẹjẹ má jẹ olóko dáná. tá a bá wo ọ̀rọ̀ tí Conte sọ yìí ó ti là á tán ó ti yọ wípé bóun ṣe ń bọ̀ yìí o ní tóun bá fẹ́ nìkan bóun fẹ́ o ó ń jẹ́ láti jẹ́ kó máa yẹ wọn pé kí wọ́n má gbé agbábọ́ọ̀lù kankan lóhùn lórí wọn pé agbábọ́ọ̀lù kankan wọn kí lẹ fẹ́. pé bí gbàdẹ́pà agbábọ́ọ̀lù kankan tóbi ju òun lọ láti make decision on his own pé báyìí ni kẹjẹ kájọ tó. jẹ́ bá ti rí lórí pápá lẹ́rí o. lẹ́rí o ẹ má sọ wípé èèyàn kan wà bí ìkọjọ́ dandan ní kí òun lè yẹ o so òun ò sí. àtọkùn jẹrìí lápá ọ̀rọ̀ ìtẹ̀mí níbi tọrọ ẹ̀ dé dúró gan ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá àti olùgbọ́nà sójà gan jẹ nìyẹn o. ìyá pé ó lè jẹ pé ó pọ́sibù kan máa là lé lọ́wọ́ olóògbé forí pósè. torí kò tí ì sọ pé wọ́n gbàṣẹ́ lórí. torí ibi tá lọ bẹ́ẹ̀ ní síbi kan àgànṣọ́ náà ni torí pé ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ rẹ̀ níbi kan tó wà ní pé ó dàbẹ̀ pé ó wà 100% lóyà sí àwọn tó ń jalakoso yìí torí pé ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọmọ kò tí ì gbà. àwọn tó jẹ́ àwọn ose mòrí ògan tí wọ́n ṣe tó báyìí wọ́n jẹ irú ìyà báyìí náà ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn kò tẹ̀ sí pé à ń deliberate mọ́ yẹn sọ fún olè mòrí náà ni pé fọkànbalẹ̀ iṣẹ́ ẹ̀ dì náà nìyẹn vanga mọ́ yẹn sọ fún náà ni iṣẹ́ ẹ̀ dì fọkànbalẹ̀ tó ń dẹ̀ padà lọ ó ṣeé ṣe kó jẹ́ pé náà ni ó tún coach wọn ní weekend léyìí tó túmọ̀ sí pé bóyá nǹkan tí wọ́n sọ fún ló ń ṣe bóyá ń gbà tó ń pèsè kó ọ̀nà ìlú ọkọ̀ tí ẹ̀ níwà ń bàjẹ́. àtọ́kùn dábàá wò dáadáa rí i pé èmi ò rò pé nǹkan tó ń ṣe fún ní sí sẹ́ni tó mi rò pé ó ń dáṣẹ́ rẹ̀ dúró asọ́lápá àbí náà ní bóyá bí ọ̀sẹ̀ tó kọjá pé àwọn tí máa criticize èèyàn pé kóòtù yóò dáa kò dáa àwọn ex international wọ́n ń dọwọ́ borọ́ lójú ẹ rí i pé ẹja sì wò dé ojú wọ́n ní pọ́sẹ̀ kan pọ̀ lọ́wọ́ wọ́n ń pọ́sẹ̀ kan pọ̀ lọ́wọ́ ṣé ń po relegation lọ́wọ́ ni àbẹ́ òun ló pò. wọ́n ní tí ọ̀sẹ̀lẹ̀ sí máa yùrí ọ̀sẹ̀lẹ̀. ọlọ́run máa jẹ́ wọ́n lọ relegation torí nǹkan burúkú tí ó ti ṣẹlẹ̀ rí níjọ́ ó ti pẹ́ wọ́n sì yín ó ti lo okun gbàgbé so láti tó wá jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ èmi ò gbàdúrà rẹ̀ fún ikọ̀ máa yù. Mika Richards sọ yìí pé tíìmù Manchester United pé individual player wọn ń ṣe tíìmù. bó ṣe rí nìyẹn tábà wò dáadáa rí i pé wọn kálukú ń play fúnra rẹ̀. ó ní yẹn gẹ́gẹ́ ló ń àfẹ́ tí olùkọ́ni. yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ní sẹ́ǹsì pé kílẹ̀ tó ń wò sọ wọ́n di tíìmù. olùkọ́ni ní sẹ́ẹ̀ tábà wò olùkọ́ni dáadáa àkọ́kọ́ náà kò brave kò nígboyà. ó ní team of individual player ni. tó bá nígboyà bí nǹkan bá ti rí báyìí bó ṣe rí irú ìjọ yẹn kò èmi ò expect parí Bruno Fernandes àti Rashford lórí pápá àwọn méjì ní knock ó tó gbé wọn sí match Jadon Sancho wà ní bench. Joker ni. Joker ẹsẹ ó sì ti Joker rẹ̀ débi tó ó ti gbà márùn so mi rò pé gbogbo ọ̀rọ̀ onígbé kò work rẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ o. tí àì work náà ni ó jà sọ̀rọ̀ tó bá work wọn nìkan kò ní ọ̀rọ̀ tí ó sọ bọ̀ bí ó ṣe ti work náà ló mọ́rọ̀ wa èmi rò pé kó náà lọ nígboyà irú ìtàwọn olùkọ́ni jogging club ní káwọ knock lásán ni Fabio náà ní níjọ́ yẹn bí Fabio ṣe important sí tíìmù yẹn tó ó gbé jókòó àbí níjọ́ yẹn dẹ̀ rí Joel Matip ní gbogbo àtìmọ̀ kó máa fi pia Van Dijk níjọ́ yẹn kò ló ó gbé Ibrahim Konate bẹ́ẹ̀ bóyá second match ọmọkùnrin yẹn nínú league ní sáà yìí ẹ wo bá ṣe ń play ìgboyà téèyàn bá ti lẹ́nu ẹ lọ wo olùkọ́ni Pep Guardiola ó lo Jota ojú oyè ó fi Sadio Mane lẹ̀ ojú oyè Raheem Sterling pé òun ò promise ẹni first team ṣáàtì kankan mọ́ tó bá ṣe dáadáa ó play tó àti ṣe dáadáa àwọn èèyàn kúnlẹ̀ kálẹ̀ lọ́wọ́ táwọn ọmọkùnrin ẹ wo bí ọmọkùnrin fi Foden ṣe ń play lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí olùkọ́ni tí ò ní irú ọmọ yẹn tí ó gbé jókòó lọ́wọ́lọ́wọ́ báyìí káwo fi Foden káwo Riyad Mahrez even Ferran Torres tó ní injury gan ni òun gan tó ní sè ju Raheem Sterling lọ nínú ọkọ̀ yìí ṣé o ká lọ wo àwọn ọkọ̀ yìí èmi rò pé kóun náà lọ jáwé sóbì. ẹjẹ sáré wọ bí lọ Muhammadu Salah yarí o pé £500,000 ni òun ọ̀wọ́n gbà òun sì ti tán láti ẹ̀ ti rìtáyà sínú ọkọ̀ tí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ àdéhùn rẹ̀ 2023 ni ó tẹnubodò ó sì pé 29 yóò pé 30 ní ọdún tí ń bọ̀ báyìí sí onísìn sáná yìí kí lè yín bọ́ bá jẹ́ yín kí lẹ́ sí. ikọ̀ Liverpool ní choice àwọn náà ọwọ́ wọn ló wà nínú kí ẹ̀rọ náà mo sọ pé tó bá jẹ́ pé èmi tó bá kún wọn ní àfojúsùn gidi láti fi máa gba nǹkan bíkọ́ ijó náà ti ríru agbábọ́ọ̀lù tó ṣáná báyìí lẹ́yìn ìgbà tí Torres lẹ́yìn ìgbà tí Suarez tó ti lọ àti àwọn Torres tó ti lọ
once in a blue moon gbàtàn náà ti pàdánù wọn nìkan Liverpool ṣe padà sọ́wọ́ ọnú tán bá wá fẹ́ padà síbi tí wọ́n ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi rò pé ó bẹ́tà kí wọ́n san owó yìí kí wọ́n sálẹ̀ ntẹ́mi fẹ́ dá ntẹ́mi ọgbà kan san owó yìí fún lọ́dọ̀ tí ṣé òṣìṣẹ́ ẹ̀ ní ṣọ́ọ̀fẹ́ ní ṣé ọ̀fẹ́ ló ń ṣe fún ọ. onígbà bọ́ọ̀lù lọ́wọ́ goli tí ń gò ní. gbogbo góò tó wá tí ò bá sí góò tiẹ̀ ń bẹ́ẹ̀ ń bo náà máa wà ọwọ́ bo náà wà. kí ló dé máa múra àjà. irọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí tó lágbàdẹ ṣẹ̀rùbá ọlẹ́kùn mi dẹ̀ fẹ́ kó ní ṣẹ̀rùbá mi. èèyàn máa bí léèrè ọ̀rọ̀ ẹ̀ máa múra àjà. láti sanwó owó bẹ̀rẹ̀ fún agbábọ́ọ̀lù ẹ̀yọ kan èmi ròyìn pé gbígbà tẹ́ pé èèyàn fẹ́ da tíìmù rù. kí ló dé. lóòótọ́ ló ń ṣe dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ pé ṣóun ló máa lọ gba bọ́ọ̀lù lọ́wọ́ goli. ṣebí àwọn kan náà lọ́jọ́ wà nínú tíìmù yìí tí wọ́n jọ ń ṣiṣẹ́ kájà má gbàgbọ́ wípé ọjọ́ orí náà kò fi tara iṣẹ́ ìjúṣẹ́ lọ èmi kàn fẹ́ jẹ́ ká wò láti ibì kan ẹ wo. agbábọ́ọ̀lù ń kọnu agbábọ́ọ̀lù ó sì dẹ̀dùn arinlẹ̀ tẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ó sì dẹ̀dùn arinlẹ̀. atọ́kùn tẹ́yẹ tábà worú ikọ̀ yìí á rí pé ikọ̀ yìí ní philosophy wọ́n dẹ̀ lọ́nà tẹ́ ń gbé àtúkọ̀ yìí tipẹ́tipẹ́ tábà wò dáadáa á rí pé tó ń gbé ojú. ẹ̀yin gẹ́gẹ́ bíi philosopher. èmi o lápá ọ̀dọ̀ tèmi tí n bá fẹ́ sọ̀rọ̀ pé ká má fún ní owó tó tó bẹ́yẹn ká má fún ní owó tó tó bẹ́yẹn ká má gbàgbé pé ogun afayin Van Dijk ni o wọn kálukú padà béèrè ẹkúnwó mi tán wà rẹ fún wọn kálukú náà fẹ́ sọ pé òun lọ torí pé owó yẹn ti máa jìnnà jù. èló lè fẹ́ kí wọ́n fún. tó bóyá tó wọn gba bíi 300 sí 350 tó sì sún mọ́. Sancho tí ọgbà nǹkan gan 350. lè fi kọ́má ìwé torí pé nínú kọ́má yù David díẹ̀ tó já sọ́lé gan 375 nígbà pọ̀pọ̀ gbàngbà 290 àwọn èèyàn tó ń gbowó kànrin pọ̀ nbẹ tábàwọ̀ ikọ̀ náà. àná bẹ̀rẹ̀ láti ibi kan ní. ikọ̀ Liverpool tó ń gbowó ju 220 ní. Van Dijk náà ní Van Dijk 220,000. ó gbàngbà 200. Salah gba 200. abẹ́ Salah 200. so Sadio Mane 100,000. so èmi rò pé wọ́n á ba philosophy jẹ́ tó bá dẹ̀ ti bàjẹ́ yóò dà. philosopher ẹjẹ́ á máa lọ philosopher Kórèdé Yusuf Àgbàní wa pé epo Mr philosopher. ìbí láti sáwẹ́lẹ̀ lọ́sàn-án tèmi ọ̀dọ̀ lákàtú tó pàdé lórí ìkànnì títí ọ̀la ọ̀hún ọlọ́wọ́lẹ́ Hamzat lórúkọ tèmi dè tó fẹ́kẹ́lẹ́ tó gallant kan Ruby Lansi àti wọn lára. àwa tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́ Splash FM òun wà á fẹ́ máa gbọ́. Splash 105.5 FM, the integrity station. We educate, that's why we are respected. We inform, that's why we are loved. More music, we are the best. The integrity station. Splash 105.5. From the top.